Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún adára fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa ẹ̀ a máa plẹ̀ fún yín. Ẹ wo gbẹnu tán pẹ́pẹ́yẹ pọnmọ, ẹ wo ẹni ló máa jáde sàn tó sọ àwọn àṣírí sẹ́ pé tẹ̀yìn tó bá gbọ́ lẹ máa ṣe àwọn àṣírí àgbọ́yanu. Òun lẹni yìí tú kí ló fà tẹ́ni ibi tú àwọn àṣírí tó le tó báyìí. Gbogbo ẹ̀ lè máa ní àǹfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lénìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ tẹ́ ń darapọ̀ mọ́ kọ́ nìyẹn bá subscribe kẹ́ like comment kẹ́ share ẹ lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì ní ìgbàkúgbà lórí pé ìjọba fi tẹ̀lé máa fi ṣùgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn lè ta máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá lẹ́kùnrẹ́rẹ́. Fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ kó. Àwọn ti Yorùbá wọ́n ti ganu kúrò lọ́rọ̀ Mohbad, wọ́n ti mọ̀ pé Yorùbá ò ní ọpọlọ, ibi wọ́n ti da orí wọn lọ níbi àyàn. Gbẹ́mi fẹ́ kẹ́ mọ̀ pé kéèsì tán lọ gbé wá yẹn wọ́n fẹ́ fi cover. Ṣẹ́rí kéèsì yẹn ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ wà lọ́wọ́ Gistlover tọ́jú kéèsì yẹn. Ṣẹ́rí nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ó ti eyín brother wa yẹn àti customer wọn mọ̀ Gistlover gangan ló yẹ kó break news yẹn bọ́n torí pé àwa di Gistlover lọ́rùn mọ̀ kò rí bí lọ. Ṣẹ́rí kọ́mẹ́ǹtì tí wọ́n lọ kọ́mẹ́ǹtì pé ẹni tibí ti ó ti eyín Gistlover ni ó fi instigate èyí obìnrin because ọwọ́ ń dun Gistlover burúkú ẹ fẹ́ pa á. Ẹ mọ̀ pé Gistlover máa ń pààyàn ni kò lẹ́mìí ìgbájú. Gistlover òun mọ̀ yàn pa ni gbogbo strategy tó lè fẹ́ pààyàn ọwọ́ Gistlover ló wà bọ́ òun kò lẹ́mìí tẹ́ bá kọ̀ gba ní etí ó máa sá. Kéèsì yẹn ti wà ńlẹ̀ lọ́wọ́ Gistlover tipẹ́tipẹ́. Tẹ́ bá wo Aṣábí kiri ẹ rí pé òun ló ń wáìnì obìnrin yẹn òun ló ń wáìnì o because they are looking for breaking news láti save orí Adótòṣì failed actress Amebo Gistlover. Ó ti yín so ẹ lè já pínra wa sí méjì ẹ̀yin kan ẹ máa ṣiṣẹ́ Tani Baba Baby lọ́hùn ìyẹn ọ̀nà ìmdó àtẹnà ìmdó níyàn àpé bàbá méjì Tani Baba Baby ti ó ti pé méjì a ní Tani Baba Baby kan ní Èkó a ní Tani Baba Baby kan ní Ìbàdàn so ẹ̀yin kan lè di Tani Baba Baby Ìbàdàn ẹ̀yin kan lè dì í mú. Ṣé ẹ mọ̀ àwọn ilé ṣé 250 million you don't understand Tani Baba Baby ó ti pé méjì báyìí ìkan Ìbàdàn ìkan ti Èkó so ẹ̀yin kan ẹ̀rí ó ti yé ẹ má bínú kì í ṣe gbogbo Yorùbá o ẹ̀yin màmá mi Yorùbá lèmi náà o ṣe bá ní Yorùbá ò lọ́pọ̀ lèmi náà wà gbogbo wa ni o wọ́n ti mọ̀ pé Yorùbá ò ṣe kí ni báàbù kọkọlu wa bá ń kàlẹ̀ ó ti yín ṣe rí kéèsì Tani Baba Baby Ìbàdàn wọn oyè ti wà lọ́wọ́ Gistlover. Ẹ rí pé àwọn onítíátà kan ò lè gbérí mọ́ torí wọn ò bí wọn dá kán sọ̀rọ̀ bí Lizzy wọn ò bí wọn dá kán ṣe fíìmù wọn ò bí wọn dá kán ṣe pò wọn ò bí wọn dá kán kọ́lé kán ra lẹ̀ kán ra mọ́tò wọn ò bí yàláyà wọn dá àwọn àṣírí tó wà ńlẹ̀ Gistlover máa gbé jáde so wọn kàn ra ń ṣe láì fún wọn lábẹ́ irú èmi ń sìn n tó bá ní ń pa mi gbé síta àrà pa bàtà pa jíwìnjíwìn ìyálàyà ẹ yàlákùyà gbé síta èmi gò láṣìírí kí lẹ fẹ́ sọ ń pa mi. Ṣe rí ọ̀rọ̀ àwọn Tani Baba Baby Ìbàdàn ó dìpù òun lẹ́bi rí pé ẹ lè rí wọn kọ́ kọ́mẹ̀ntì lọ́dọ̀ Lizzy ó yẹ Gistlover ti mú ọ̀pọ̀lọpọ̀ ó ti kó. Ṣe rí Adótòṣì Amebo Gistlover failed actress ẹ rò pé ó lérò lẹ́yìn kò lérò lẹ́yìn àwọn tó ti ní àṣírí wọn lọ́wọ́ tó kó ní pàǹpà àwọn ló pọ̀ lẹ́yìn ẹ̀ ó ti ẹ̀yìn àwọn ló pọ̀ lẹ́yìn ẹ̀ wọ́n bí wọ́n dá tó bá ní blue tick ó ti ní àṣírí tó máa fi mú ẹ lọ́rùn tó gbọ́dọ̀ ó níbi tó gbọ́dọ̀ jẹ̀ sí ó níbi tó gbọ́dọ̀ kọ́mẹ́ǹtì sí ṣẹ́rí social media yẹn lórí Gistlover ó dàbí pálọ̀ babaláku bàbá ẹ̀ tó mu tí yó tó kú dànù ni so ó ti mú gbogbo wọn èyí tó mú ní kóró ẹkùn èyí tó mú ní kóró ọyàn. Ẹ má rẹ́rìn ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ̀ àwọn eléyìí àwọn aṣọ wẹ́wẹ̀wẹ́ làwọn eléyìí blue ẹ máa bá mi mọ̀ ǹṣẹ́ mo ní àwọn aṣọ ńláńlá o. Ó ti ẹ̀yìn nǹkan tí mi sọ Lizzy Anjorin nìkan ni ò rí mú ń gbà tó rí pé ọ̀rọ̀ Mr. Lawal ṣẹlẹ̀ òun ló ṣe lọ ní kí òun ló ṣe ra fóònù fẹ́nu ṣó pé kó rìkọ́dù Mr. Lawal. Ó ti ẹ̀yìn ṣe rí Adótòṣì Amebo Gistlover àti Rakunmi kò sẹ́nibọ̀dì tó fẹ́ràn wọn kò sí cyber kidnapping
lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe gentle bí oko pope àṣírí lèmi ń bẹ́ fún yín. I go dey lie for you, I go dey lie for you. Àṣírí ti pọ̀ jù. Èmi sì kí ló fẹ́ fi bú mi ò bá ń ṣiṣẹ́ olóṣó olódo àbí wọ́n rẹ́ǹtì ilé fún mi kò dẹ̀ sẹ́ni tó ra mọ́tò fún mi so kí ló fẹ́ fi bú mi. Èmi àti yín ò dẹ̀ jọ pàdé lórí ẹpọ̀n. Tẹ́ bá gbọ́ pé mo wà ń bì kan ẹ̀yin lẹ tún máa wá bẹ̀. Ó ti yé. Èmi mọ tí mò ń sọ Gistlover ló ń ródàn ta ni bàbá bébí Ìbàdàn. Ṣé wá rí ẹ̀yin tẹ́ fẹ́ lọ sọ́dọ̀ bàbá bébí Ìbàdàn ẹ máa lọ. Àwa sì wà lórí Gistlover. Ṣé rí kéèsì bàbá bébí Ìbàdàn yẹn ẹni kí Gistlover kó gbójú jáde kó wá fi ayé ẹ̀ búra wípé òun kọ́ ló yẹ kóun ṣe kéèsì yẹn. Ó wá mú pásì yẹn fún Àṣàbí kiri. Ìyá Àjàrà Búkà kéèsì kan wà nílẹ̀ ogun yìí pọ̀ Lizzy ti fẹ́ pa mí àti Very Dark Man. Ẹ má wò mí ràn báyìí má ẹ̀kan pa mí. Àṣàbí kiri náà kí láti ṣe sí Àṣàbí kiri ẹ mọ̀ wípé kí ló ṣẹlẹ̀ ta ni kí ló fẹ́ ó máa fẹ́ máa ṣọ táwọn Yorùbá máa ṣọ kán lè sanwó lẹ́sẹ̀kẹsẹ̀ sọ pé ní kó máa sẹ́ǹdẹ̀ ẹsẹ̀ kí n máa fún Empress lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa mọ̀ ǹṣẹ́ ẹ máa bá wa mu mo ń ṣe promo mo ń ṣe wedding anniversary promo ó yóò yá fún mi nìyẹn ó ti yẹn àwọn aṣọ kéékèèké ó yóò yá ó ti yẹn Àṣàbí á sọ pé Àṣàbí kiri ṣe wọn pé mi ti lè post nsìn Lizzy àti Very Dark Man wọ́n ti fẹ́ pa òun báyìí ṣẹ́dẹ̀ mọ̀ pé òun lòun máa ń drop story tí gbogbo yín máa fi ń rí owó monetization àti donation Àṣàbí kiri ní tòótọ́ ni ṣùgbọ́n ìlú le ìgboro ti dàrú ọmọ Lizzy yẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún a ti gbé lọ Ọ̀ṣun Òṣogbo àríbí gbé lọ o a gbé lọ Ọ̀yọ́ a gbé lọ gbogbo ẹ̀ kódà Ìlọrin kọ́ mọ́ wa lọ́wọ́ ni o kò sí nǹkan tá a fẹ́ fi ṣe o àwọn ọlọ́pàá ń kọ́ aláàlọ́ gbogbo ẹ̀ wọ́n rí wo ẹ̀yẹn ṣe iṣẹ́ yẹn tẹ́ bá ti ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn ti wà nílẹ̀ ti pẹ́ láti bí ọdún mélòó ta ni bàbá bébí iṣẹ́ yẹn wà nílẹ̀ iṣẹ́ yẹn dẹ̀ máa ṣe breaking news mo ti lò yín mo ti ele ní kàn fún mi ní 15 láti ẹ wo ìyá Àṣàbí kiri kéèsì yẹn ta ni bàbá bébí yẹn ó wà nílẹ̀ ti pẹ́ òyà yẹn gbé síta ẹ̀yẹn gbé síta Lizzy máa pa òun Very Dark Man dẹ̀ máa pa òun tóun bá dẹ̀ kù kò sẹ́ni tó máa ṣe breaking news fún gbogbo yín mọ́ ó ti ẹ̀yin so ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ máa ṣe show àwọn ta ni bàbá bébí Ìbàdàn ẹ máa lọ bẹ̀ àwa wà lẹ́kọ̀ọ́ àwa wà ń bí àwa ò lọ bẹ̀ kankan ẹ̀yin tẹ́ bá dẹ̀ máa ṣe show bàbá bébí Ìbàdàn àtọkọ àtìyàwó ló jẹ̀bi ẹrún wọn pa àtìyàwó tán ṣẹ̀fẹ̀ àtìyàwó àtijọ́ àtìyàwó 1960 àtìyàwó London àtìyàwó gbogbo wọn ló ṣẹ̀ gbogbo wọn ni ò dá ìkà ni wọ́n fẹ́ gbogbo wọn ló fẹ́ pa ọmọ ọlọ́mọ ẹrún wọn gbẹ́ ẹ tí wọ́n lu gọ́tà àwọn kọ́tà oní pavement ẹ tí wọ́n lù ẹ bó wọn jẹ bí ẹyin àgàgọ́ ọkùnrin yẹn ni kẹ́ ẹ bó jẹ jù ṣe rí ìyàwó kékeré tán ṣẹ̀fẹ̀ ìyẹn ẹ túrú òbú ẹ eyín ni kẹ́ fi tú ẹ máa fàjẹ́ báyìí bí ìgbà tí ràkúnmí bá ń jẹ koríko ẹ máa fà ṣe wá rí ìyálé ẹ má bí ẹ̀yẹn náà ẹ yọ tán ẹ̀ in fact àtàwọn tó ní bébì àtẹni tó gbé bébì ẹ jẹ́ kó dọ́dọ̀ everybody ẹ ṣe wọ́n bó ṣe wù ẹ ṣe wọ́n bó ṣe ń ṣojú wọn ò dá ẹrú wọn pa kàjẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ já padà sọ́dọ̀ kéèsì ṣé mo kúrò ni báwo lẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn báwo lẹ máa ní kéèyàn bó gbẹ̀jẹ̀ lára ògiri Mr. Bógbẹ̀jẹ̀ ẹ ṣe máa ní kéèyàn bó gbẹ̀jẹ̀ lára ògiri ìjẹ́ òun lè sọ̀gbẹ́ ní kúlíkúlí tẹ̀ lórúkọ ọmọ yẹn tán lọ́jọ́ lọ pátì yẹn Prime Boy ó name drop ó lóun padà sórí stage òun lọ bá èèyàn kan olórúkọ dẹ̀ lẹ́ni yẹn tó mú àwọn tó invite àwọn wá pátì yẹn tó fún àwọn ní show pátì yẹn kò lè parọ́ náà tó bá máa parọ́ gan kò lè name drop èèyàn ńlá náà tó bá fẹ́ mọ ẹni tó ń parọ́ àtẹ̀mẹ́ tó ń sòótọ́ name dropping ni tó bá ti rí èèyàn tó bá ń sọ̀rọ̀ tó bá ti name drop that person is saying nothing but the truth
yes tó bá yẹ pé ẹni tí èèyàn ò mọ̀ lọ name drop mo lè wò pé but ẹni tó ìtọ́ ẹ̀mọ̀ yẹn pọ̀ mọ́ prime boy yẹn ọwọ́ ẹ̀ mọ́ for prime boy láti padà sórí stage láti lọ perú èèyàn yẹn pé ẹ wá wò lágbájá àtìyàwó ẹ̀ ń jà orúkọ and the person has not come out pé irọ́ ló pamọ́ mi. You don't understand? So that prime boy is saying nothing but the truth. But Adoto Shiamebo Gistlover failed actress. Olóṣòlù ó ti brainwash ya because owó tó ń pa níbi tó ti ń pa àyànyàn jọ ń pín ni. And this Chief Mrs. Gbegbe àwọn orúkọ tó name drop yẹn àwọn orúkọ tó name drop yẹn she was saying nothing but the truth. For that kind of name to have featured in that kind of messy story. And you know, because the woman was telling the truth, they don't want to listen. And if you look at the woman, she did not go for the new wife. Ó lọ fún ọkọ. Ọkọ dẹ̀kọ́ ló sọ pé ó ti kú. Gistlover ló lọ fi síbẹ̀ pé ó ti kú to trigger matter so that matter yẹn máa lè cover matter títí ẹ. Gistlover mọ̀ pé tóun bá gbé lórí page òun Honorable Gbegbe máa fọhùn àìwọ́ tó mọ̀ mí tó bá mi jẹ tó bá mi mu tó bá mi wọlé wọ̀sùn ó fẹ́ tú àṣírí mi. You don't understand? Òun ló ṣe gbé lọ Fàṣàbí sórí gbogbo géèmù wọn yẹn is a very dirty game fáwọn tí ò lọ́pọlọ. Dè má sọ pé ọ̀nà ibùkún ọ̀gbẹ́ Mogiri mú ẹ stop ẹ orí tó bá yẹ pé irọ́ ni woman yẹn ń pa ni wọ́n máa accept ẹ̀ ó ti yé torí wípé ọ̀nà ibùgbé gbẹ̀ sí ọ̀nà ibùkún ọ̀gbẹ́ Mogiri ń sìn lábẹ́lẹ̀ wọn máa sáré kiri. You don't understand? Tí ọwọ́ Gistlover bá mọ́ tọ́wọ́ ẹ̀ bá mọ́ why ìtàn ṣe fi international number pé Chief Miss. Are we making sense? Mrs. Anikulapo ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ lọ sí Facebook mẹ́wàá ti ṣẹlẹ̀. Honorable ẹ̀yin ò mọ ẹ mọ Honorable kan pẹ́ Mogiri ẹ mọ Chief Mrs. Gbegbe ẹ mọ ta ni bàbá bébì ta ni bàbá bébì méjì ló wà ń ta ń sin ìkan lẹ́kọ̀ọ́ ìkan ń bàdàn. Everybody máa gbẹ́nu sí máìkì. Wọ́n ní everybody máa ṣe kí ni gbẹ́nu sí máìkì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àní rí dààmú nú ayé o. Eléyìí gìrì wò. Eléyìí gìrì màgà. Ó gìrì màgàǹgà. Ẹ jẹ́ gbádùn iṣẹ́ Gistlover. Ẹ̀yin kọ́ ẹ mú Ìbàdàn, àwa sì wà l'Ékòó. Olórí burúkú ọmọ òfò, olè. Olórí burúkú awáyé má ṣe rere. Ó ní ṣe bó sọ pé olówó ni. Olórí burúkú ọmọ ẹ̀sìn. Ẹ jẹ́ gbádùn ilé ìjàre ẹ̀yin èèyàn mi. Video that has to do with the wife. Mo máa fẹ́ avoid it. Any video that has to do with the mother too. Mo máa fẹ́ avoid it. But let me tell you something. According to Nkoti Bobo Iso. According to Nkoti Prime Boy Iso. According to videos tó ti jáde nípa olóògbé. It shows that olóògbé was being bullied. It shows that olóògbé is being bullied nínú ilé. Ẹni tó yẹ kó fẹ́ olóògbé lójú ata ló fi sẹ́nu. Ẹni tó yẹ kó yún lẹ́yìn ẹ̀gún ló fi sí ọwọ́. Olóògbé suffer títí tó fi kú ni.
ẹ má gbàgbé pé Gistlover ó yan àwọn kan tí olóògbé nínú ilé pé kán máa ṣọlọ́ṣọbọ̀. Driver yìí ní láti máa sọ wípé èèyàn kan tó súnmọ́ olóògbé sọ wípé kán má dá lóhùn, kò kí ń pẹ́ sunkún, kò kí ń pẹ́ sunkún. Ẹ mọ̀ pé kò kí ń pẹ́ sunkún. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin tí ò bá kí ń pẹ́ sunkún ó ṣeéṣe kẹ́mi ẹ̀ máa gùn? Àbí ẹ mọ̀ pé obìnrin tó bá wà nínú relationship tí ò bá kí ń pẹ́ sunkún ó ṣeéṣe kí ẹ̀mí ẹ̀ máa gùn? As a partner, ìdùnnú ló yẹ kó jẹ́ fún partner ẹ̀, kò yẹ kó jẹ́ ìbànújẹ́. Gistlover ti kó olóògbé Mohbad, ó ti kó ní papamọ́ra. Àwọn tó dẹ̀ súnmọ́ Mohbad tó yẹ kó dúró bí ìdùnnú fún, ìbànújẹ́ ni láàárọ̀, ìbànújẹ́ ni lọ́sàn, ìbànújẹ́ ni lálẹ́. Kò sí bẹ́ẹ̀ mi ọmọ yẹn ṣe fẹ́ gùn. Gbogbo fídíò tó dẹ̀ jáde nípa òun àtàwọn tó súnmọ́ tí wọ́n jọ ní ìfàyàlùyà, fídíò ká máa argue, ká máa bára ẹni jà, ká máa gbóra wa lẹ́nu. Gbogbo yín tẹ́ wà lórí social media, relationship tí ọmọ bá ti wọ̀, submit to your husband. I'm not saying wípé kó di ọ̀dẹ̀ àbí kó di ìkólẹ̀. Submitting yourself to your husband means be source of happiness to your husband. I want to tell you something about men today. God that made them to be the head knows that men are fragile mentally, psychologically. Spiritually, men are fragile. And that is why God put them up there. God knows that women are more stronger mentally, psychologically, physically, financially. Women are stronger. That is why God said we should be submissive to them. You don't understand? Submitting to them is not that kamarani lele. Submitting to them is giving them happiness. Do you know that a role of a wife is so tough? Tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin bá mọ nǹkan tó ń pè ní ìgbéyàwó, you will rather stay single than going into marriage. Be submissive means even when that man tí ò dùn ẹ́ nínú, ó gbọ́dọ̀ máa dùn nínú. Torí pé tó bá kú, tó bá wá láti ìdílé rere tí tẹ̀tẹ̀ ń pòpò wọn lómi nínú ni wọ́n máa gbà ẹ́. Ìyẹn àwọn family ẹ wọ́n sáré build ẹ padà. Tó bá wá láti ìdílé tó strong, tó lówó lọ́wọ́, tó ní nǹkan kan, tó bá fi lè kú, ọjọ́ tó bá kú níwọ náà ti kú. Tẹ́ bá wo bully tí Mohbad go through lọ́wọ́ Gistlover, Sam Larry ò bully Mohbad. Sam Larry, tí Sam Larry bá bully Mohbad, ṣebí Gistlover ló fìyàn síbẹ̀ láti fídíò wọn. Kí ló dé tí ẹgbà yẹn ò ṣe kan Mohbad lórí bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta? Ó ṣe jẹ́ wípé méjì gbogbo fídíò tí Gistlover cut kò sí kankan tí Sam Larry ti na Mohbad báyìí. Ó gbẹgbà sókè, ó tì wọ́n láyà, ó ṣe bẹ́ẹ̀, ó ná máa ọkùnrin sọ́kùnrin nìyẹn. Lọ́jọ́ tí Mohbad kúrò, òun àti Primeboy ń sọ̀rọ̀, wọ́n lá òbò. Ṣé fẹ́ sọ wípé obìnrin tí ò gbọ́n, tí ò ní làákàyè, obìnrin tó sì jẹ́ màjèsín, ṣe rò wípé mẹ́wàá ò lè ṣẹlẹ̀? Ó ní èjì tó yẹ kó mọ lọ sí ilé ọkọ.
àìmọye ìyá 70 years tí brain ni ò tí lọlé ọkọ, àìmọye ọmọ 10 years tọ́lọ́run dẹ̀ bless tó máa wọlé ọkọ. You don't understand? It's quite unfortunate wípé society ò fàyè gba obìnrin láti mọṣẹ́ wọn níṣẹ́. Wọ́n ní ọkọ lólówó orí aya, ń tọ́kọ ẹ bá sọ ni kó o gbọ́, torí wọ́n mọ̀ pé ẹ̀mí ọkùnrin fragile. Ọkùnrin ló sunkún jù, ọkùnrin ló sun ẹkún jù, òun ló fi jẹ́ pé ọkùnrin ló máa ń tètè kú. Gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ níyàwó 2, 3, 4, 5, mo máa ń filẹ̀ fún yín. Tí n bá jọ́kùnrin mi lè fẹ́ yàwó kankan, torí pé mo wo àwọn obìnrin tó wà ní society. Ẹ wo orí cyberspace, èwo nínú àwọn obìnrin tó ń lo social media, èwo nínú wọn látòrí Aṣábíkiri dórí olóṣè olódo, èwo nínú wọn lẹ pray kọmọkùnrin yín fẹ́ sílé, èwo nínú wọn tí ò bá sí wípé Ọlọ́run kò fẹ́ ṣàánú ẹlòmíì, kọ́lọ́run kò ṣá obìnrin yàn yóò dá mo ṣẹ́rí. Having a good wife, Nigeria of today, is like kéèyàn rí àlùjọ náà wọ̀. Olóṣè olódo Gistlover ó dẹ̀ mú gbogbo àwọn ọmọ yẹn pátápátá dẹ̀ brainwash wọn. Ṣé rí ìyàwó yẹn ó mọ̀ pọ̀kọ̀ ń wà fragile. Nǹkan tí ìyàwó yẹn nìdí lẹ́ni tó máa manage ìyàwó yẹn pé ọkọ ẹ tí ò kí ń pẹ́ sunkún yìí máa jẹ́ ìdùnnú ẹ̀ ní gbogbo ìgbà. Depression ló máa mú tí ò kí fi ń pẹ́ sunkún. Gistlover mọ géèmù tó ń fi ọmọ yẹn gbá. Gbogbo fídíò ìyàwó yẹn bí ọkọ ṣe ń record bó ṣe ń gbóhùn lẹ́nu, Gistlover jáde kó wá fa ọmọ ẹ̀ búra pé ìwọ kọ́ ló dí ẹ̀ mọ́kọ, pé kó máa mú gbogbo moment bí ìyàwó ẹ̀ ṣe ní lára, so that tó bá pa tán wọ́n á lè gbé òkú yẹn sí lọ́rùn. Gistlover jáde again kó wá fa ọmọ ẹ̀ búra, wá fa yé ẹ̀ búra, wá gbogbo nǹkan tó ní búra pé ìwọ kọ́ ló instigate ìyàwó kó máa ní ọkọ lára, torí pé tó bá pa tán kán níbi fi òkú ẹ̀kọ́ lọ́rùn. Ó fẹ́ ọkọ tí ò bá fi ẹ́ lọ́kàn balẹ̀, take a bold step and leave. Kí ni mo sọ fún ẹ? Tó bá fẹ́ ọkọ tí ò bá ti fi ẹ́ lọ́kàn balẹ̀, take a bold step and live with honor and pride. Nígbà tí mo fẹ́ Mr. Lawal ní 20 something years ago, àwọn ìyàwó wọn méjèèjì wọ́n mọ̀ mí. The reason why táwọn ìyàwó méjèèjì yẹn tí wọ́n fi jẹ́ problem fún mi lénìí, wọ́n jọ sí mọ́ o, but tí wọ́n fi jẹ́ problem fún mi lénìí pé mi ò kì í ṣe àṣà. Èyí tí àwọn kan tí wọ́n lówó tí wọ́n jẹ́ nǹkan kan nú ayé tán máa lórí láyà lọ inú ilé wọn, èmi kọ́. Mo rántí dáadáa tí n bá délé Mr. Lawal nígbà yẹn, ìta ni máa dúró sí. Tó ẹ pé lé second mom mi ni mo lọ, ìta ni máa dúró sí. Ìyá yẹn ló máa invite mi wọlé, mi ò ní wọnú ilé lọ bá wọn láyé láyé. Tẹ́ bá dẹ̀ wo àwọn ìyá méjèèjì yẹn, tẹ́ bá wo àwọn ọmọ wọn bá ṣe jọ máa ń relate, ẹ mọ̀ pé journey wa ò kì í ṣe àná, journey wa ò kì í ṣe 5 years ago. Tẹ́ bá wo relationship mi àtàwọn ọmọ yẹn, àwọn ọmọ yẹn kéré, àgàgà last born yẹn. Last born ni ọmọ nǹkan tó ń pè ní status, kò mẹ́ni tó lówó, kò mẹ́ni tí ò ní. Last born kékeré, ìtò tó bá tẹ̀lé yẹn, she knows nothing about status. Torí ẹ̀yin kan tí wọ́n ti lo kádàrá yín tọmọtọmọ yẹn máa ní à ń torí pé olówó làwọn ọmọ yẹn ṣe fẹ́ràn. Ìwà mi níwájú àwọn ọ̀yà wọn kí n tó báyìí nínú ayé, àwọn ọ̀yà wọn ti sọ fún wọn pé ọmọ yẹn kì í ṣe ọmọ àṣà o, ọmọ tó fẹ́ràn wa, ọmọ tó ṣe gbọ́, ọmọ tó ṣàwọ̀. Kí ló mú mi tí mo fi ní ìtẹríba fún àwọn ọ̀yà yẹn nígbà yẹn, nígbà táwọn àti Mr. Lawal jọ wà? Ó simple. Mo rí Mr. Lawal bí aláàánú mi, mo rí bí Ọlọ́run mi.
mo rí bí bàbá mi tí Mr. Lawal bá ní jókòó síbí mo gbọ́dọ̀ jókòó síbẹ̀ mo believe pé ẹni tó ṣe báyìí fún mi tó ṣe oore fún mi mi ò gbọ́dọ̀ jẹ́ source of sadness fún nílé ayé mi. When I told him that mo fẹ́ lọ make ẹ̀ nínú ayé tí n bá make ẹ̀ máa padà wá mo sì máa ń padà lọ máa lọ kí àwọn ìyá yẹn tí n bá kọjá níwájú ilé wọn tí n bá wá produce movie máa lọ kó àwọn ọmọ yẹn àwọn ìyá yẹn náà máa tẹ̀lé mi nígbà míì a máa jọ lọ wo movie ni tí n bá ń premiere ẹ̀. You don't understand? Mo make sure wípé mi ò jẹ́ source of mo dalé wọn rú àbí mo balé wọn jẹ́ àbí mo wá wò pé mi superstar. And do you know one thing why those women loves me then? So simple. Celebrity tó ní tẹrí bàbá ẹ̀. Celebrity tó fine tó tún ní tẹrí bàbá ẹ̀. You don't understand? At a point I was like, wo nǹkan tí mo wáyé mi nǹkan tí mo fẹ́ fàyè mi ṣe kọ́ lélẹ̀. Ṣé you understand? Then I have to shift. Nígbà tí èmi àti Alhaji wa fẹ́ra officially fún mi láṣọ promo 50% going. Nígbà tá wa fẹ́ra officially tí olórí burúkú Gistlover failed actress tó máa mọ sàárì àwọn ọmọ tó wá ra fóònù fún ẹnu ìṣó tí wọ́n wá record voice note Mr. Lawal tí wọ́n wá fún mi ní ultimatum pé kí n fi Mr. Lawal sílẹ̀. Question tí mo ń béèrè lọ́wọ́ ara mi rí. There are many fishes in the oceans, abi? There are many women in the whole world. Àwọn iṣẹ́ kan wà tọ́lọ́run bá gbélé ẹ lọ́wọ́ tó bá kọ̀ tó ṣe Ọlọ́run á gbé ọmọ tí ò tó ẹ á gbélé lọ́wọ́ kó lọ ṣiṣẹ́ ẹ. Marriage has nothing to do with status. Marriage has nothing to do with money. Marriage has nothing at all to do with beauty. Marriage is when a woman becomes source of happiness to a man. You as a woman, even when you are not happy, when there was no food or when there is no food, when there is no clothes, when there is no roof on your head as a woman, you have to remain source of happiness to him. Not that he deserves it. Not that he earned it. Not that you are following Bible. But you are saving yourself from shame, public ridicule, like what happened to Ìyàwó Mohbad. No man is perfect. Our mothers of yesterday, they endure. Some of them will say because of the children. No. Some of them are lying. Not because of the children. Some of them stay there to secure the mental health of their husband. The worst thing you could do to a man is to become source of sadness. Either the man is good or the man is bad. Listen and listen good. If you are dating a man and the man is not, if the man wants to kill you as a woman, you can take a bold step and live in peace. Do not live as an enemy. If you live as an enemy, tó bá lọ́wọ́ nu kú ẹ wọ́n máa ní wọ́n ló pa. Látijọ́ tí mo ti dáyé, tọkùnrin bá fẹ́ yàwó, tó bá fẹ́ yàwó yẹn sílẹ̀, tó bá fi yàwó yẹn sílẹ̀, tó bá fẹ́ mi, ẹ listen sílẹ̀ dáadáa, tó bá fẹ́ mi, tó bá jọ lò 80 years, ọjọ́ tó bá kú, tuntun tó ṣe fẹ́ tán jọ lò 80 years yẹn,
wọ́n máa lóun ló pa